Ẹ kú dédé wòyí, ẹ̀yin èèyàn wa. Mo kí gbogbo wa, ẹ̀yin àlejò. Mo kí onílé, mo kí ọmọdé, mo kí àgbà. Èmi Ọmọ́wùmí Sisi Akọ́mọlédè, òun ló dé sórí ètò Akọ́mọlédè lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá wa bá ètò wa lọ, tí ẹ ti ń tẹ bọ́tìnì pupa. Mo fẹ́ yín láti lè mọ̀ tí a bá ṣe ètò kan tàbí òmíràn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Fún ẹ̀yin tí ẹ ti tẹ bọ́tìnì pupa, ẹ bá wa tẹ̀ ẹ́. Ẹ ṣé gan, a dúpẹ́. Lórí ètò wa tòní, a máa ṣe ohun kékeré. A máa tẹ̀síwájú nínú ibi tí a ti sọ̀rọ̀ lé lórí ní ètò lọ. Fún ẹ̀yin tí ẹ ti wò fọ́nrán tí a ṣe, ẹ lọ wò ó tó sọ̀rọ̀ lórí ìgbà, bí a ṣe lè lo ìgbà wa, àkókò wa. A máa tẹ̀síwájú torí mo ló pín sí ọ̀nà 2 sí 3. Ní abala tòní, mo máa sọ̀rọ̀ nípa àkókò àti aago tó lù. Ní àkọ́kọ́, mo fẹ́ ká mọ̀ wípé àkókò ó bẹ̀rẹ̀ látorí ìṣẹ́jú àáyá tí ṣe seconds. Ìṣẹ́jú àáyá tí ṣe seconds. Ìṣẹ́jú ó túmọ̀ sí minutes. Ìṣẹ́jú minutes. Wákàtí òun ló jẹ́ hour. Wákàtí òun ni hour. Ọjọ́ òun ni day. Ọjọ́ òun ni day. Ọ̀sẹ̀ òun ni week. Ọ̀sẹ̀ òun ni week. Oṣù òun ni month. Oṣù òun ni month. Ọdún òun ni year. Ọdún òun ni year. Ìṣẹ́jú àáyá seconds. Ìṣẹ́jú minutes. Wákàtí hours. Ọjọ́ day. Oṣù month. Ọdún year. Màá tẹ̀síwájú. Nígbà tí a wà ní kékeré, a máa ń kọ́ kinní kan nígbà tí a wà ní ilé ìwé. Wọ́n sọ̀rọ̀ lórí ìgbà àti àkókò. 60 ìṣẹ́jú àáyá òun ló wà nínú ìṣẹ́jú kan. Ó túmọ̀ sí 60 seconds make 1 minute. 60 ìṣẹ́jú àáyá ló wà nínú ìṣẹ́jú kan. 60 ìṣẹ́jú òun ló wà nínú wákàtí kan. Túmọ̀ sí 60 minutes make 1 hour. 60 minutes make 1 hour. Wákàtí 24 òun ló pé ọjọ́ kan. Ó túmọ̀ sí 24 hours make 1 day. Wákàtí 24 òun ló fún wa ní ọjọ́ kan. 24 hours make 1 day. Ọjọ́ 7 ni ó fún wa ní ọ̀sẹ̀ kan. 7 days make 1 week. Ọjọ́ 7 ló fún wa ní ọ̀sẹ̀ kan. 7 days make 1 week. 4 weeks make 1 month. Ọ̀sẹ̀ 4 ó fún wa ní oṣù kan. Ọ̀sẹ̀ 4 ó fún wa ní oṣù kan tí í ṣe 4 weeks make 1 month. Ọ̀sẹ̀ 52 ó fún wa ní ọdún kan. Ọ̀sẹ̀ 52 fún wa ní ọdún kan. 52 weeks make 1 year. 52 weeks make 1 year. Oṣù 12 ó fún wa ní ọdún kan. 12 months make 1 year. 12 months make 1 year. Bẹ́ẹ̀ ni ọjọ́ 65 ó fún wa ní ọdún kan tí í ṣe 365 days make 1 year. 365 days make 1 year. Ní báyìí, màá tẹ̀síwájú nípa agogo. Tí a bá ń sọ̀rọ̀ nípa ìgbà àti àsìkò, a ní ṣaláì máa sọ̀rọ̀ nípa agogo. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀, àwọn míì wà ní àárọ̀, àwọn míì wà lọ́sàn-án, àwọn míì wà ní alẹ́. Ago ló máa ń jẹ́ kí a mọ àsìkò tí a bá wà. Ní ojúmọ́ ọjọ́ kọ̀ọ̀kan, a máa ń ní wákàtí 24. Ó pín sí 12 láàárọ̀ àti 12 ní ọ̀sán mọ́ alẹ́. 12 ní àárọ̀, 12 ní ọ̀sán mọ́ alẹ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni
tí a bá ní ká wo aago, tí mo bá sọ pé aago kan ló lù, ṣé aago kan ọ̀sán ni àbí aago kan àárọ̀? Tí mo bá ní aago kan àárọ̀, ó jẹ́ wípé 1 a.m. Ọwọ́ kúkúrú ó máa wà lórí 1, ọwọ́ gígùn á wà lórí 12. Tí mo bá ní aago mẹ́rin àbọ̀ ọ̀sán ló lù, aago mẹ́rin àbọ̀ ọ̀sán ló lù, ó túmọ̀ sí pé ọwọ́ kúkúrú aago wa ó wà lórí aago mẹ́rin, ọwọ́ gígùn ó wà lórí 6. Tí a bá ń sọ̀rọ̀ nípa àbọ̀, 6 ló dúró fún àbọ̀ nínú aago, 12 ló dúró fún odidi aago. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ṣáájú pé aago kan àárọ̀ ni kò kọjá, aago kan gẹ́rẹ́gẹ́ ló lù. Tí mo bá ní aago kan gẹ́rẹ́gẹ́, ó túmọ̀ sí 1 a.m. Bẹ́ẹ̀ ni tí aago kan ó bá ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó lù, a máa sọ pé 1:45. Ṣé àárọ̀ ni mò ń sọ ni? Ṣé alẹ́ ni? Tí ó bá jẹ́ àárọ̀ a.m. Tó bá jẹ́ ọ̀sán mọ́ alẹ́ ó jẹ́ p.m. Tí mo bá ní aago 6 ó ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ó túmọ̀ sí pé 5:45 ló lù. Tí mo bá wá sọ pé aago 6 ó ku ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, aago 6 ìrọ̀lẹ́ kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún, ó túmọ̀ sí pé 5:45 p.m. òun ni ó lù. Mo nígbàgbọ́ pé ọ̀rọ̀ nípa àkókò àti aago wa ó yé yín lẹ́kùnrẹ́rẹ́ lónìí. Ibi tí mo máa dánu dúró nínú ètò wa tòní, ẹ bá wa tẹ bọ́tìnì pupa fún ẹ̀yin tí ẹ tí mọ àkókò tá à ń ṣe ètò kan tàbí òmíràn. Tí ẹ bá ní ìbéèrè tàbí àfikún, ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ wa. Ẹ ṣé o, ẹ kú ìgbọ́ lónìí. A dúpẹ́.